nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù I feel so honored. Ẹ̀yin ni kọ́tọ́ adúrú yín nínú ilé mi. Ẹ wò. Kí ló wà ń bẹ̀? Ṣẹ́yìn náà mọ bẹ́ẹ̀ ṣe ń pè mí lẹ́ẹ̀mẹwàá tẹ̀ ń ṣẹ́kàn mí ẹ̀ rí mi ìgbà tẹ́ wá rajà kí ló ń ṣẹlẹ̀ kankan. Ìgbà tó wọ́n yín tẹ̀sí wá drop oúnjẹ tá a mú gbé. Ó yẹ kí n ti pe àǹtí padà o pẹ̀lú bó ṣe ń pè mí. Ẹ̀wọ̀ ẹ̀ ṣe gan-an. Ẹ̀wọ̀ ẹ̀mí nìkan ló yé jàre. Tẹ́ bá ti rẹ́dì kẹ́ tó wá kọjá yín. Definitely mo ń bọ̀. Ẹ wò èmi tẹ̀ ló yé. Èmi ló yé. Ẹ wò mo mọ̀ nǹkan tẹ́ tó. Mo mọ̀ bẹ́ẹ̀ ṣe tó mo dẹ̀ mọ̀ pé ẹni tó bá nírú yín láround ẹ̀ tó fi lè wá kí lé gan. We are together. Ìkọ́kọ́ náà jẹ́ wá. Mo ṣe ń wo ọpọlọ mi ti fẹ́ dàrú bí mo ṣe ń wò yẹn. Ṣé rí pàlàpọ̀ lóòbí ẹ̀yìn yín báyìí? Níbi àwọ̀ ẹ̀yìn yín báyìí ni mo kọ́kọ́ rí látọ̀kan. Mo ní àwọ̀ ẹ̀yìn tí mò ń wò yìí. Ó jọ tí sista mi kan tó wà ní Ukraine. Ogun káwọn ọmọ bẹ́ẹ̀ ni. Wọ́n escape bí ogun yẹn. Wọ́n mi mọ̀ bí tán kó àwọn sí àwọn àti family wọn mi mọ̀ bí tí wọ́n wà sí. Àánú ṣe mí gan àdúrà là ń gbà Nàìjíríà ń bí pé kọ́ lọ́run ṣẹ́gun wọn lọ́hùn. Ẹ pẹ̀lẹ́. Ọmọ Ìbàdàn lèmi o. Mo mọ̀ yín dáadáa. Ṣé bẹ́yìn ẹ̀yin lè supply rice àtẹ̀wà. Bọ́lá sọ̀rọ̀. Ẹ̀yin ni Bọ́lá rice. Bọ́lá rice. Ẹ pẹ̀lẹ́ bá. Ẹ ṣe mú mójú yìí náà. Uncle Saamu ọba gbogbo community mẹ́wẹ̀ẹ̀wá ọ̀gá wọn rí. Mo mójú wọn náà tó máa ń ọ̀dà pé àwọn ni. Ṣé rí gbogbo tó wà lọ́kàn yín tẹ́ fẹ́ rò ń pa mi yẹn bẹ́ẹ̀ gangan ni mo ṣe rí èmi ni. Àbí nǹkan tí èjò ẹ̀ láti sọ ni wípé ojú wọn jojú security man tó wà ládùúgbò yìí. Orí ẹ yí orí ẹ dẹ̀rú ta ló ń pè ní security bẹ́ẹ̀rì èmi ní security lẹ́nu ẹ ṣé mi security lẹ́nu ẹ ará àdúgbò olùfẹ́ máa yẹ̀yẹ́ mi lójú wọn àbí wà á ríran wò bàbá lára wà á rí wò jẹ́ kó lọ tán. Ẹ má ti ṣèbínú sí tóbi ẹ má fi ṣèbínú. I was trying to say that Shebi is the funny man tí mo mọ̀. He's a very funny character and a clown ni wọ́n. Ẹ ṣe jàre ń tán onírànú òsì ẹ pẹ̀lẹ́ kí lè wá ṣe ń lẹ́ni tí ò lọ́kọ. Mi jẹ customer mi wọn. Kò lọ́kọ o. Ẹ wà á àwọn ẹbí wọn ló ní ibi tó ń gbé. Ẹ wò ṣẹ́ẹ̀rí inú ilé tẹ̀ ń wò yìí àwọn ọkùnrin máa ń wọ̀ ń bẹ̀ bí adìyẹ ni kò lọ́kọ kò ní kankan bó ti wà yìí sí. Ṣẹ́rí ti ọ̀rọ̀ lọ́kọ dé yẹn àwọn náà sì lọ́kọ gbogbo wa la máa jẹ breakfast. Breakfast yàtọ̀ sí breakfast Bọ́lá. Babe. Mr. Kúnlé àbọ̀kọ yín ni. Kọ́sì sá. Yes. Kúnlé kí ló ṣẹlẹ̀ parí wọn dẹ̀ ń tóbi. Ìgbà tí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí fóònù ó sọ fún mi wípé o ti fẹ́ máa lọlé which means that by now ó yẹ kó ti délé kí ló wá ṣe mi báyìí. wọ́n wá bólóṣó lé ní. Okay. Kúnlé ní sọ̀rọ̀ jẹ́ kí n explain because ìtàlá wa sórí customer mi rè my very good customer so time tí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn mo ti ń lọ nílùú tọ́bọ̀ èmi ò tí àwọn pàdúgbò wọn ní bíbá mọ́tò wọn ni mo rí àti first born wọn tó kì mí. mo ní kí ló wá ṣe mi báyìí kó sọ̀rọ̀. Ọkọ ni mo sọ mo ní pé customer mi rè ìtàlá wa yìí customer mi ni wọ́n náà gbé. Don't start honestly don't start. Èmi ni mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ń jupá tó ń jusẹ̀. Are you mad? You keep quiet. Orí yín pé o bẹ́ẹ̀ ti sọ fún pé keep quiet yẹn báyọ̀ sọ̀rọ̀ nìyẹn mo kọ́ nǹkan ṣí ẹ onírànú òṣì. Mr. Kúnlé. Ẹgbẹ́ sọ́jà ni. Ó jù gbá mi. Bọ́lá o ti rí nìkún ni àbí. Baby, mo rí jẹ́ ká lọ sọ ọ̀rọ̀ wa ni. Bọ́lá ti ta lórí ẹ̀ dàrú. Kí lè fẹ́ ṣe? Jẹ́ kí n sọ fún ẹ tó bá bí ẹ dá tó bá jẹ́ pé ìyá ẹ àti bàbá ẹ ló bí ẹ lóòótọ́ jẹ́ kí n ṣáájú ẹ délé ọ̀dẹ òṣì. Káì! Ṣé kí
lọ kọ́bọ̀ sí ni kí ni túmọ̀ ilé ibo ló bá sórí kó rí òpè gbáríyé sórí pé èèyàn burúkú ni ẹ Kúnlé ó nà ìyàwó ẹ̀ ó dẹ̀ lè súnmọ́ kó fà kúrò ń bẹ̀ tí ó bá jẹ́ kó nà ìyàwó ẹ̀ pa ni. Saamu ẹ̀ máa lójú tì. ìdìjú báwo. ọkùnrin yẹn lẹ́pẹ́ra yín. kí ni mi. tó bá ní kí àwọn ọkùnrin jáde ẹ̀yin náà máa fò jáde máa nọkùnrin ní. ọkùnrin yọ̀pá ó yọ ẹ̀ṣẹ̀ ẹ̀yin lè ra sẹ́sẹ́yìn. aṣọ ìjà mi ti ya aṣọ ìjà mi ti gbó ṣé kí wàá súnmọ́ kó yọ mí lẹ́yìn dànù. ẹ̀pẹ̀lẹ́ inú mi dùn gan-an wípé fún mi ní opportunity láti wá sínú ilé yìí náà mo really appreciate ẹ̀ gan. Saamu yóò ṣe wàhálà náà ìgbà tẹ́ ti sọ fún mi pé nǹkan tẹ́ fẹ́ bá mi sọ wà important why not. very very. àmọ́ sọ mo fẹ́ bẹ̀ yìí wípé kẹ́ má bínú ọjọ́ sí ẹ mọ àwọn obìnrin wa ẹ mọ bó ṣe máa ń ṣe. kò sí wàhálà. ìyẹn dẹ̀ ti lọ ní ẹjọ́ má bínú. mi ò bínú bọ̀ ṣé ẹ kán epo sí etí wọn tẹ́ gbá yẹn. ẹyẹ má wọrí ó ṣàti wá òkè. àbórí ṣe ẹ fi ra. ọ̀dà Saamu. ẹ ò notice ni bẹ́ẹ̀ ṣe gbá wọn ní etí yẹn glass tó wà lọ́dá side wálẹ̀ ni. bẹ́ẹ̀ ni. ẹ̀mí èṣù ni ọ̀dà Saamu gbogbo ẹ̀ ti lọ ní ìsìnkú dúpẹ́. ẹ mọ ọlọ́sàn dáadáa ẹ mọ̀ pé estate kan wà ní ọlọ́sàn. yes. estate yẹn ilẹ̀ kan wà bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ ta I'm very close to the main road. You don't mean it. I mean it o ilé yẹn gógó wọ́n fẹ́ ta. ẹ dúró tí bá get yín correctly ọlọ́sàn tó jẹ́ pé hot cake ni. bẹ́ẹ̀ni. àwọn èèyàn máa ń dulẹ̀ rábẹ̀ ni. wọ́n ò gbé mi ìfọkàn níyẹn bẹ́ẹ̀ tó ní mo ní ìjẹta tẹ́ fẹ́ pàyàwó yín olófin ilẹ̀ fi wá sí mi lọ́kàn wọ́n á pè ẹ máa wà òkè náà pé kí wá fi lọ yìí ni. ọlọ́sàn lẹ wá sọ fún mi pé ẹ rí lẹ́ẹ̀bẹ̀. àmọ́ mi yẹn in fact méjì ni pàápàá ìkan wà níwájú ìyẹn ni tó ní 5 million tí mo sọ fún yín asking price ẹni tó ní bọ̀dì lónìí yẹn àmọ́ kan wá wà lẹ́gbẹ̀ẹ́ ìyẹn kẹ́ gangan ibi tó fọ́ nìdí ẹ mọ̀ ìtọ́ fẹ́ ta yẹn 3.2. irọ́ ni. mi ò ṣeré ṣáà tó ní 3.2 yẹn ọkọ ẹ̀ ó lùyọ lẹ́yìn ọkọ ẹ̀ lu eyín ẹ̀ yọ bíi méjì iwájú ó dàbẹ̀ ní pé ó fẹ́ lọ tọ́jú ara ẹ̀ ó máa rẹ eyín mi nínú owó tí wọ́n bá fi ra lẹ̀ èyí tó bá kù á wá lọ fi gba bòmítà máa gbé torí kò fẹ́ kọ́kọ́ pa òun sílé. Really? I'm serious but torí 5 million yẹn ẹgbẹ́ títì nìyẹn wà. ẹ mọ̀ kọ́ àmàtí ẹ̀ ká tẹ̀ sí kọ́kọ́ ṣe oní 5 million naira yẹn. torí 5 million yẹn tó wà lẹ́gbẹ́ títì. No ẹ mọ bínú mi ṣe dùtọ́ bí mo ṣe wà yìí. ṣẹ́rí ìtí ọkọ fẹ́ lu ìyàwó ẹ̀ pa yẹn ìyẹn ni mo fẹ́ kẹ́ra rẹ̀. ẹ má jẹ́ kára yẹn ẹ jẹ́ kára oní 5 million. ẹ fẹ́ra ti ilẹ̀ ni tí ọkọ ẹ̀ fẹ́ pa. bọ̀dá Saamu pẹ̀lú rore kan mi báyìí I'm so happy. olóore mi lẹ jẹ́ tẹ̀ mọ́ o. báwo ni bùrọ̀ Saamu ẹ mọ̀ pé olóore mi lẹ jẹ́ lẹ ṣe. bẹ́ẹ̀ ni ẹ kọjọ bẹ́tẹ̀ pẹ̀lẹ́ ẹ̀rọ báwo ni kò. What? kí ni ìtura kan tó ṣe ní sáà. wọ́n fi wà báyìí mo dẹ̀ mọ̀ kàn fẹ́ ọ̀gì mi náà tí mi bá ọ̀gì wọn wọ́n lè ṣubú lé mi láyà. náà mo wọlé sí i mo kí ẹ mo ní ẹ kú lé sáà mo dẹ̀ fi àwọn ní side hug. ó fún wọn ní side hug. bùrọ̀ Saamu ṣé bó ṣe gbé àyà lé yẹn ṣe ọmú ẹ̀ ò kàn yín. èmi ò ní parọ́ o wọ́n kò lé mi lára. ṣùgbọ́n àyà wọn. no ṣo ti gbọ́. àyà yín kàn mí. I'm not aware of that. I don't know what he's even talking about. ọkùnrin ṣojú mi. dálọ́kùnrin. ẹni sùúrù ti sẹ́mo pé lórí mi lẹ́jẹ́ ẹni sùúrù ti yóò nǹkan tó yẹ kémi nìkan máa dá enjoy òun ló ń gbé súnmọ́ wà bí. bóòtù kan ti tú lórí ẹ̀. don't start again. ìgbà tẹ́ ń sọ̀rọ̀ wípé wọ́n bí ọkùnrin. Yo, move you nigga. I say I'm finna see my nigga, just move. And I said, you can go in there and see Sam. Damn, what you talking about? I'm the nigga from Tennessee. Chattanooga, oh yeah. I'm the 1 5 and 6 with Bro Sam, oh yeah. I'm still DOTUN nigga, oh yeah. What you saying, nigga, G? I don't know where you come from. Even if you come from Mississippi or whatever, or Chattanooga, what did he call it? I came from Akure. Damn. Whoa, this nigga talking slow. You dying, bro? If I die, I will wake up. Hey, Yoshib, what's going on? Okay, the same way. Tí bọ̀dá Saamu ṣe mú ẹ wá síbí, tó wá enforce ẹ lé wa lórí, tó introduce ẹ sí wa, bẹ́ẹ̀ náà ló ṣe mú Shankulu boy wa, tó ń pè ní Baba Giga. Baba Giga? Damn.
That's bad one, yo. Yoshi bí ẹ sọ tán. Ẹ sọ pa me bọ. Ẹ wò ṣe rí nǹkan tèmi tẹ̀ máa ń gbádùn ní fíìmù ní gbogbo ilé yín yìí. Bí akémi gan tẹ̀ wá gbalé síbí. See, Bro Sam said you already have yellow card and you will soon get red card. Ẹ wo èmi ò mọ nǹkan tán pé yín o. Gbogbo ìtẹ̀ ń bá àwọn tẹ́nàntì tó kù dánwò yẹn. Tẹ́ bá dọ́dọ̀ yìí tẹ̀ máa gbá yín lẹ́sẹ̀ lórí ẹ̀ máa wọlé o. Yellow card? Man, you a referee? I don't know, guys. Yo, bro. Oh. What you all talking about? Mo mọ̀ pé àlejò brother Sam ni gbogbo yín kò ṣe sí báyìí. Kí ni túbọ̀ gbogbo yẹn náà? Ṣé kò ṣe pé mi lẹ ń pòṣe sí? Tó bá jẹ́ ìlà ń pòṣe sí ńkọ́. No, tó bá jẹ́ ìlà ń pòṣe sí ńkọ́ kí ló ṣẹlẹ̀? But mọ̀ mí ti tẹ́lẹ̀ náà. Mo ṣe rí yín for the first time. Ẹ̀yin náà dẹ̀ ṣẹ̀ṣẹ̀ rí mi. Kí wá ní gbogbo àrífín? Ẹ̀yin ò mọ èmi. Ó dáa, tẹ́yin ò bá mọ èmi mọ ẹ̀yin o. Ẹ̀yin kọ́ lẹ̀ ń lu ìyàwó yín ní junction lọ́jọ́ yẹn. Tẹ́ fẹ́ lu pa tí gbogbo èèyàn ń bẹ̀yìn títí tẹ́ fẹ́ ní ẹlẹ́ni ilẹ̀. Bẹ́ẹ̀ ṣe fáìn tó yìí. Ẹ na obìnrin. Ṣé ẹranko nínú èèyàn ni yín ni? Èmi. Bọ́dọ̀ ẹ má bínú ìgbà tẹ́ wọ́n ń fowó sọ́yà ṣẹ́ tún fẹ́ lò náà ni. Ẹ wá Ọlọ́run yọ yín látẹ̀kan o. Ṣé torí mo wà ní balùwẹ̀ òun ló fún yín láyé jẹ? Ẹ ríran wò. Bro Sam. How are you, Dotun? 100%, bro. How you doing? What happened? You didn't enter? I've been here the whole time, but this nigga won't let me in, bro. It's my PA, and he's doing his job. Well, I told him, even in law, there's always an exemption. And hi, D-O-T-U-N. I'm the exemption, my nigga. Exemption for who? Bro Sam. Are you sick? Are you sick? I'm just asking, are you sick? If you're sick, go and use Ogwiba. He's doing his job, right? But I couldn't clear Hashimbi. Brasa, débi tai débi ni àwọn ladies yìí bẹ̀rẹ̀ sí ní máa push sí mi. I mean, kí ni nǹkan tẹ́ ìwà ṣe ń bì? Ẹ rí pé èèyàn burúkú ni. Mo wà nínú ilé yìí mo wá bá yín fún ọ̀rọ̀ ọlẹ̀ pé kẹ́ ẹ lè rà kẹ́ ẹ lè ṣoríire. Ẹ dẹ̀ tún ná ìyàwó yín lójú mi. Ó ga o. Ẹranko. Ta ló sọ pé ẹranko sí? It's your shit. It's your ship? It's your shit. Very good. Yosibi, èmi sọ̀rọ̀. Ìwọ ń pè èèyàn kan lẹ́rọ̀ọ́kọ lálejò tèmi. Tí mi ò bá ní PA gidi sí, báwo ni mo ṣe máa mọ̀ kó wọ́n ló sọ̀rọ̀? Nínú èyí mẹ́tẹ̀ẹ̀ta tí mo béèrè ọ̀rọ̀ tí ò sẹ́ni tó dáhùn. Ṣé ọkọ̀ pọ́lọ́pàá PA mi? Kò sí wàhálà. No problem. Mr. Kunle, kí ni tẹ́ wá rí bí fún mi ní time rárá? Ẹ jọ mi ní time. mo fẹ́ kí a lọ sí ibi ilẹ̀ yẹn lórí ọ̀rọ̀ ilẹ̀ yẹn mo ṣe wá pé bí akémi àti ìjọ lọ bẹ̀. Orí ọ̀rọ̀ ilẹ̀ lẹ ṣe wá rí mi. Ẹ̀yin aláìní tìjú. Ẹ lọ lu ìyàwó yín, ẹ ń lù mọ́ mi. Nítorí ìyàwó yín hug mi, ẹ lù. Ẹ̀yin ò mọ̀ pé bí ìyàwó yín ṣe wá fara tó fara gbá mi nígbà tẹ́ ń lù yẹn. Bí mo ṣe délé, ìgbà tí mo sùn, mo ń dream wípé gbogbo ọmú ìyàwó yín ara mi ló wà. Mo dream wípé ẹ̀nà ìyàwó yín kò sí aṣọ mọ́ lára ẹ̀. Ẹ wá bínú wípé aṣọ ìwà lára tèmi, ẹ dẹ̀ nà èmi náà títí aṣọ fi kúrò lára mi. Bro Sam. Ẹ wá mú ìyàwó yín àti èmi, ẹ wá ti àwa méjèèjì, ẹ ti wà sínú yàrá kan náà. Kọ́kọ́rọ́ ẹ ti bẹ̀ pa ẹ̀dẹ̀ ju kínu. Interesting. Yo, Bro Sam. I need clarification. What happened next? Tí mo wà ní hóhò, tíyàwó ẹ náà wà ní hóhò. Exactly. Tó ti wà sínú ilé tó ju kínu. He's only asking that what happened afterwards. Ohun tó ṣẹlẹ̀ nínú ilé yẹn. Yeah. Ohun tó ṣẹlẹ̀ nínú ilé yẹn ni pé mo ṣàlójú mi mọ bí gbọ́ngbà mi mọ nǹkan tó ṣe. Mo ṣàrí pé ìyàwó ẹ̀ lóyún, ó dẹ̀ bímọ lọ́jọ́ yẹn gangan. Bẹ́ẹ̀ ni. Brasam, kí ni ìtumọ̀ gbogbo eléyìí náà? Kí ni ìtumọ̀ gbogbo eléyìí náà? Ẹ máa farabalẹ̀. Gbogbo egun yín tó ń lé sóbìnrin kò dáa. Lórí ọ̀rọ̀ lẹ̀tẹ̀ ti torí ẹ̀ wá bá mi lè lọ lẹ́nì ìyẹn máa tó ọ̀la tó ti yé yín ẹ̀yin dẹ́dẹ́ máa gbé mi ń bí ká máa fi lọ síbi tá a ti fẹ́ lọ sọ̀rọ̀ ọ̀lẹ̀ ó ti yé yín bẹ́ẹ̀ ó ti lọ mi ò lè lọ bí kankan lẹ́nì bí mo yẹ rí yín gan máa padà wọlé torí ń ṣe lórí àbẹ̀ni pé mo rí Mike Tyson ẹ jẹ́ ń wọlé kí wàá padà jáde padà mo ṣe lè ṣe nìyẹn. Sí Baba Giga. Yes, bro. Baba Giga. Yes, bro. Follow me. You gotta go, bro. Oh yeah.
Ọ̀pọ̀lẹ̀ ṣe rí lọ. Ẹgbẹ́ àrùn ló ń ra àwọn ilé. Wá síbí báyìí ni bá àwọn ilé sí tí wọ́n bẹ̀rẹ̀ sí náà sọ̀rọ̀. Àwọn ilé ilé ẹjọ́ rẹ̀. Jíkòtò. Àwa lélẹ́yìn. Ó tiẹ̀ ti dáa. Bọ̀dá Saamu. Mr. Bode. Ṣé orí ilẹ̀ tí ó wà ní. Olóròǹbó yẹn náà ni. Bọ̀dá Saamu. Ilẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ yẹn ti pẹ́ gan-an. Gbogbo ìdásọ̀rọ̀ lẹ́yìn kò tí ju bí 2 months lọ. 2 months tẹ́ ń sọ yẹn ti pẹ́. Ṣé ibẹ̀ ṣe pè mí nítorí pé ó sì wà available mo ṣe ní kẹ́ máa bọ̀. Actually 5 million naira lájọ sọ tẹ́lẹ̀. Iye tẹ́ ẹ pè fún mi nìyẹn, adóni pè fún mi. Ilé fi gbá kan bọ̀ kan nínú, asking dẹ̀ wà lẹ́yìn ẹ̀. But now ilẹ̀ yẹn ti di 7 million. Bọ̀dá Saamu tẹ́yìn náà bá dé orí ilẹ̀ yẹn ẹ máa wò pé development ti lọ lórí ilẹ̀. Ilẹ̀ yẹn ojoojúmọ́ ló ń wọ́n sí i. So tẹ́ bá wo gbogbo ẹ máa wà àwọn buildings tó wà bẹ́ẹ̀. ẹjọ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wá ń wò yẹn sìn nítorí tèmi èlò lẹ wá fẹ́ tà gangan. Baby. Wait. Oh baby, you know I missed. I'm gonna miss him. How are you now? Báwo ni? Well, okay. Ìwọ ọmọ yìí mo sì máa ń nà ìjọ kan. Ó pé o tẹ ẹ̀rù pàlejò wà mí báyìí. Kíni? Ìwọ tí mo ti ń pè tó gbé call mi. And you know I don't like it now. Ẹ má bínú ìyàwó yín rèé. Ìyàwó mi ni. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ pẹ̀lẹ́. Báwo ni? Fine. Báwo lẹ fi rẹ̀? I'm fine, but traffic yẹn ó máa. Ọkọ àti ìyàwó ni wọ́n. Ọkùnrin lọ́kọ. Obìnrin láyà. Kí ló ti wá jẹ báyìí? Èmi ti wọ kitchen. Mo rí Indomie kan níbẹ̀, mo dẹ̀ ti sè, mo ti jẹ. Mo ti ní kó má máa jẹ Indomie. Má wọrí mo ti dé báyìí. Ẹ̀yin lẹ tún wọ kitchen lọ dáná fúnra yín. Of course, Bọ̀dá Saamu. Bọ́ ṣe ṣe gọ̀gọ̀ ni. Irú ìwà kan náà lẹ́jọ́ ní. Ṣé in fact tó bá wà lórí bed láàárọ̀, èmi gan mo máa gbé breakfast lọ bá. Ẹ̀rù báwọn náà ṣe wáyé, àwọn náà ti máa rí. Tẹ́ bá délé wẹ̀ máa lọ́ọ̀bù ẹ̀ gan. Báwọn àtìyàwó wọn náà ṣe jọ máa ń ṣe nìyẹn. Wọ́n máa sáré tẹ̀lé ra wọn kiri báyìí. Ọwọ́ wọn dẹ̀ yá sí àti fàyà wọn mọ́ra láti kíìsì ẹ̀. That's good, uncle. Congratulations. Problem, baby. Ẹ wọ́n mú yín. Bọ̀dá Saamu. Anyway, baby. Ẹ̀rù bá lọ ṣáwà máa bá ẹ later. Bọ́n ṣe kíìsì yín lórí ẹ̀sìn inú ò lè bí yín kẹ́lẹ́dẹ́ ní. Ìyàwó mi ni. Kò ẹ̀ ní rí nǹkan tẹ́ máa fi gbọ́ sókè sí báyìí. Ọlọ́run má jẹ́. Ọlọ́run má jẹ́. Ìyàwó ṣé bó ṣe wà yìí gbogbo life mi òun lélẹ̀. Lórí. You know I love you. Ẹ wo bàtà yín ẹ tẹ́ yín. Kí lè wá fẹ́ jẹ báyìí kí n bá lè prepare pẹ̀lú ti Fẹ́mi. Ẹ ṣé gan ni madam, actually àwọ̀ tẹ̀ ní pẹ́ máa lọ. Ẹ̀yin wo lẹ́nu kan wà lọ. Ọ̀rọ̀ lè lábá wa bí. Ẹ̀yin àtàlẹ́jọ wá bí. Ṣẹ́yìn máa lọ lé kí n bá yín lé. Tí màá dẹ̀ bá yín lé kólúkálùkù lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ ṣáà fún mi 5,000 kí n fi gọ̀ kájà. Èmi àjẹun bí o. Mo á lẹ́yìn máa bá yín sọ̀rọ̀ lẹ́sẹ̀ fún oúnjẹ lọ mi. Ìgbà tí sọ́lẹ̀ mi pa náà wọ́n ti wọ́n fún mi lóúnjẹ lóúnjẹ. Èmi àjẹun ẹjọ ṣáà ní Ayọ̀lá Pando Yam. God bless you. Ẹ bá mi wá Ayọ̀lá Pando Yam. Kẹ́ wá bá mi wá ẹ̀gúsí àbẹ́fọ̀ kẹ́ fi sínú ẹ̀. Ẹ ṣé God bless you. Ẹ bá fóònù lómi. Àwọn ní kẹ́ fún lómi. Má jẹun tán bí wọ́n á dẹ̀ dúró dè mí. Ká tó lọ wọ́n á máa wò mí mú yín jẹun. Razam, ǹjẹ́ kọ́ la bá wa bí o? Kí la bá wa bí? Ọ̀rọ̀ lè lọ́wọ́. Ọ̀rọ̀ ni. Ẹ sọ̀rọ̀ ẹgbọ́n èlò lẹ́ máa tà fún ọ. Ẹ pẹ̀lẹ́. Mr. Kúnlé, ẹ dẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ náà ni mò ń jẹ́ kẹ́ ẹ wo. Ẹ rí bí tọkọ-tìyàwó yẹn bọ́ ṣe ń play romance ń bẹ́ẹ̀. Orí mi dẹ̀ wú. Mo ní ẹ wo àwọn fámìlì kan. Ṣáwọn tó ń ṣòṣì, tó ń ṣèranù, tó ń ṣe yàmàyàmà lẹ́yìn ní pé wọ́n ń play love. Ó ṣì lọ ṣe yẹn. Rasamu, ṣe ẹ kàn máa ń disappoint mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣá. Ẹ dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín, mo like yín. Gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ yìí kò yẹ kí n máa bá lẹ́nu yín náà. Irú tó ń fọwọ́ rara wọn lára tí ìyàwó ń fọwọ́ pa ọkọ ẹ̀ lórí. Kò wá dáa. Irú bó ṣe ń fọwọ́ pa lórí yẹn nísìnyí ọkùnrin ò lè think straight mọ́. Ohun tẹ́mi ń rò lélẹ̀ ṣe rí wọ́n ṣe bí tẹ̀gbọ́n-tàbúrò ni
èmi rò pé nínú relationship ó yẹ kí ọkọ kó sọ ìyàwó ẹ̀ kó sọ dàbúrò kíyàwó náà kó sọkọ ẹ̀ kó sọ di ẹ̀gbọ́n mo rò pé ló ń jẹ́ kí relationship wọn kó strong dáadáa. ọkọ wá dà. ọkọ lọkọ. ọkọ dà kó sọkọ nù yẹn mọ́ tó ti fọwọ́ pa gbogbo yẹ ó ti fọwọ́ ra gbogbo yẹ ó ti yá kúrò ṣé mo pé tó bá ṣe báyẹn nísìnyí disrespect máa wà bẹ́ẹ̀ ẹni tó ti ń gbà kó máa fọwọ́ rẹ lórí kó máa fọwọ́ pa ẹni rùngbọ̀n kó máa ṣe gbogbo ẹ ó máa disrespect ẹ. èmi rò kò yẹ kẹ́ máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìyàwó. ṣé kí ni tó bá yá nìsín àní kó bọ́ sí kitchen kó lọ máa fàbọ́ kí ni ẹ máa ṣe ẹni tó ti ń fọwọ́ pa nígbọ̀n tó ti ń ṣe gbogbo ẹ ó máa lọ àbí ni kó bọ́ sí kitchen kó lọ máa dáná in fact ìgbà mi máa wà tó ó lè gbẹ́sẹ̀ sórí stool báyìí nísìn kó ní kó máa ṣe pedicure fóun. ẹ kò sí wàhálà ìfẹ́ náà ní. it's not done. ṣé yín mọ̀ wípé tóbìnrin bá wà ó yẹ kéèyàn mọ bí yàn ṣe máa treat obìnrin tó yẹ pé bóòtù orí ẹ̀ kò ní tú gbogbo àwọn nǹkan ìgbà míì tó bá ti tú yẹn á lè sẹ́ẹ̀tì ẹ̀ tó bá fẹ́ go astray àbí tó fẹ́ derail á gbà padà á padà sípò. èèyàn á gbà padà. wàá fẹ́ ṣe gbà wàá fẹ́ ṣe gbà gbogbo ẹ̀. ṣé ní processing téèyàn bá wá ń try láti sọ pé bóyá èèyàn fẹ́ dé bóòtù orí ìyàwó èèyàn padà ṣé kò ní lọ one out. kò lè one out brasa. tó bá ti dé jù. irọ́ kò lè dé jù mo mọ bí mo ṣe ń fún ní size tó bá ti bó bá ṣe gbé wá lèmi náà máa jù fún o ti yé yín báyẹn ní sí. ìyẹn ìyàwó yín àbí ẹ̀dẹ̀ ń gbá ìyàwó yín. èmi ò gbàgbàkúgbà náà èmi gbàgbàkúgbà. tọ́ba lèèyàn handle ìyàwó ẹ̀ as in ó handle ẹ̀ tó jẹ gàba lórí ìyàwó ẹ̀ ọ̀gá ni. I am a man I'm not just a man I'm an African man. àwa ọkùnrin Áfíríkà kì í gbàgbàkúgbà ń gba nonsense anytime tí àwọn mi bá ṣe nonsense máa gbé náà wojú ẹ̀ dànù. kì í ṣe gbogbo ọkùnrin Áfíríkà máa nù gbogbo àwọn ọkùnrin Yorùbá mi wà tán máa ń pampa obìnrin dáadáa. èèyàn gbọ́dọ̀ máa pampa obìnrin. Saamu ẹ wake up ẹ wake kí ẹ máa treat wọn bóyá yẹ kẹ́ treat wọn because tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹ máa gbàgbàkúgbà fún wọn nìyẹn àbẹ́yìn fẹ́ lọ máa fọbọ́n kitchen. mi ò ní fọwọ́. ẹ fẹ́ jẹ́ kó máa kẹ́ máa ṣe pedicure kó gbẹ́sẹ̀ sórí sùn fún yín. máa gẹ́sẹ̀ yẹn jẹ. ṣó ti yé yín bẹ́ẹ̀ so èèyàn gbọ́dọ̀ treat obìnrin bóyá yẹ mi lè gba nonsense ìranu làwọn yẹn ṣe náà. wẹ́wẹ́wẹ́ Saamu nonsense. nígbà tẹ́ gbáyàwó yín nù lẹ́yìn ẹrù bá mi ẹ mọ̀ kó tún dẹ̀ méjì tẹ́ gbá wọn nígbàkúgbà. orí ẹ máa correct ni Saamu ọpọlọ tí o kì í lò tẹ́lẹ̀ yẹn abẹ́rẹ́ sí ní lò. sọ́ọ̀ lọ́pọlọ rárá ni. Saamu nǹkan tẹ́mi mọ̀ nípa an African man ìyàwó ẹ gbọ́dọ̀ respect ẹ. kí ni a fẹ́ lára àwọn ìgbà tó ń lọ́pọlọ. Saamu ẹ̀yin fi yẹn lẹ̀ ṣó ti yẹ yín ẹ fi yẹn lẹ̀ nǹkan tẹ́mi mọ̀ ni wípé tó bá ti ń ṣe wọ́nranwọ̀nran mi lè gbà kíyàwó mi máa fọwọ́ pa mi lórí ẹ̀kọ́ gbà. ó ti yẹ máa máa gbà kíyàwó mi máa ṣe wọ́nranwọ̀nran. ó ga ó ga o. no yẹ mà. Àǹtí Bọ́lá. yẹ mà. ojú yìí rèé. ojú mi rèé. ẹ kò jọ mẹ́ta. good to see you. same here Àǹtí Bọ́lá. ibo lẹ wá ń lọ nínú oòrùn tó pọ́n gangan yìí. mo kàn fẹ́ sáré dé hospital ní ara mi ò yá ó rẹ̀ mí díẹ̀. sista Bọ́lá kí ló ṣẹlẹ̀ mọ́tò yín kọ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní minor fault kan so mi fẹ́ kó dá mi dúró mo wá ní pé kí n kú sáré máa fẹsẹ̀ gbé lọ. ṣé ẹ máa kí n gbé yín dé hospital tí ẹ lọ yẹn. mo fẹ́ débi tí máa tètè rí mọ́tò ni o mi ì dẹ̀ mọ̀ program yín because hospital wa ṣì jìnnà díẹ̀ síbí báyìí. no mo insist ẹ má mind ẹ ti agree láti tẹ̀lé mi àbí ẹ mọ̀ kan ẹ jẹ́ kí n gbé mọ́tò yìí sí ìbàdí pókè ló wà so wàá lè lọ tán àmọ́ lọ síbi tẹ̀ lọ. Àǹtí Bọ́lá sista Bọ́lá ojú yìí rèé. so much ẹ ṣé o. gbogbo nǹkan tí mò ń sọ kì í ṣe pé mò ń sọ láti fi bá yín wí mo kàn sọ láti fi jẹ́ kẹ́ gẹ́ẹ̀tì nǹkan tí mò ń sọ ni. ẹ wò yẹmí rè ẹjọ mọ́tò tó ń bọ̀ yìí bẹ́ẹ̀ ni ẹjọ ó ti pa ẹ páàkì yẹmí ni mo ti fẹ́ rí tipẹ́ òun náà bá mi sọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ ilé kan yẹmí rè ó má bínú yẹmọ ìwọ yẹmọ Saamu yẹmí Bọ́lá kúnlé oríyàwó ẹ. Bọ́lá kí ló ṣe mọ́tò. o ti ń ká ló lò. ní sùúrù kúnlé òun náà ni mo fẹ́ máa bi yẹmí léèrè pé báwo ló ṣe mọ̀. kí ló ṣe ní mọ́tò yìí. ló ṣe jẹ́ sí mi. o ti ń ká ló lò àbí. o ti ká ló lò. kí ni problem ẹ. o tún fẹ́ ṣílẹ̀ ṣe ni. o ní ẹ̀fọ́ tí o tún bá mi á dùn. ẹ̀fọ́ tí o tún bá mi jà. lórí ìyàwó yìí wọ́n kò sí wàhálà wọ́n lọ́ọ́ máa fojú ẹ̀. kò sí wàhálà. máa fi bí mo ṣe jẹ́ máa fi wọ̀ ẹ́. máa fi bí mo ṣe jẹ́ máa fi wọ̀ ẹ́. ìwọ
kúnlẹ̀. Àbúrò tí wọ́n jẹ́ sí mi náà. Àbúrò tí wọ́n jẹ́ sí mi náà. Kúnlẹ̀ ní ọ̀sẹ̀ lọ́tí wọ́n ti ẹ̀fọ́ mi. Kí ló fi ṣe náà? Kí ló ṣe mọ́? Kí ló ṣe mọ́ bọ́bọ́? Kí ló ṣe mọ́ bọ́bọ́? Kí ni Saamu. Owó tẹ́ ẹ fẹ́ ná níbi tẹ́ ẹ bá kó lọ ni olóṣèlú torí mi rò wípé ẹ ti kó lé ẹ kẹ́ ló máa dágbé kẹ́ẹ̀kan di bébì tí o kàn mọ́ kẹ́ẹ̀ di bébì tí o ṣòro kẹ́ẹ̀ dì síbì kan. kó yí síbẹ̀ ṣe sọ yìí ilé mọ̀ṣú àná. mi ní ilé ìyá yín o mo ní kẹ́yìn nìkan kẹ́ẹ̀kan dá lady mama sínú ilé kan mama lẹ́kọ̀ọ́ yẹ yín bẹ́ẹ̀ ṣe fáyìn yìí fúnra rẹ̀ ló máa wá bẹ̀yìn níbi tẹ́ wà yẹn kẹ́ẹ̀ di lady mama síbẹ̀. ṣẹ́rí kan tẹ́ sọ yìí ó guest believe wa nílé wa wọn kì í dálé mọ́ṣú lé wa ọwọ́ ta ni mo fẹ́ sọ pé mo ti bá kí n má sí nílé ọkọ adé orí ni ọkọ jẹ́ fún bìrì and I love him. Wow. I love my husband so much. èèyàn máa ń jìyà nítorí love náà mo rí yín wọ́n máa gbáyàn lójú máa yà adéyìn máa wà ń bẹ̀ mo experience irú nǹkan tẹ̀ ń sọ àìmọye obìnrin mi wọ́n máa lú báyìí àwọn ará àdúgbò tó bá dá sí orí wọn náà máa fi fà tó bá dẹ̀ tó dalẹ̀ sẹ́ẹ̀sì náà máa fi parí ìjà mo understand ẹ pẹ̀lẹ́ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ẹ jọ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń wo Kúnlé yẹn tó bá ní ìbọn lọ́wọ́ tínú bá ń bí bí ló ṣe máa ń bí yẹn ṣó lè yẹn fún yín. mi trust ẹ kò sí nǹkan tí ó lè ṣe o. kò sí tí ó lè ṣe èmi ò wà ní dúró dìgbà yẹn bó jẹ́ dọ̀bálẹ̀ bó jẹ́ kí n lọ pa àwọn èèyàn bó jẹ́ gbogbo nǹkan máa lọ pé máa bá sọ̀rọ̀ a máa pe àwọn èèyàn a máa bá sọ̀rọ̀ torí mo gbé ẹ ti weak ẹ respect mi lẹ́fí ń bá mi sọ̀rọ̀ èmi náà dẹ̀ ní commission tí máa gbà lọ́wọ́ yín èmi pé mo dúró tì í báyìí kò sáwọn èèyàn kankan náà ẹ ti jẹ́ kí n mọ̀ pé lówó lọ́wọ́ máa ẹ pẹ̀lẹ́ lálàáfíà lẹ́ máa délé ẹ má madam ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ ṣàrọ̀rọ̀ ẹ farabalẹ̀ ṣé báwọn nọ́ọ̀sì lára yín ti ń wà òkè ní ẹ pẹ̀lẹ́ máa lọ pé wọ́n wá sí. ẹ mọ̀ bọ́ dókítà ẹ mọ̀ bí wọ́n wò wọ́n. Saamu, wait. Calm down. Doctor, ó dà pé wọ́n mi mọ̀. Doctor, kí ló gbọ́ tó sọ yẹn? Ó ní kò mí mọ́. Kúnlé, tó o bá mímọ́ máa tẹ̀lé yín dé kóòtù, máa jẹ́rìí bí ẹ̀ pé wọ́n ló pa. It's a funny name. Saamu, wait. Calm down. No, I will check on her. Just calm down. You know what? Let's go outside, please. Calm down. Wait, Mr. Man. I will check on her. No, just go outside, please. No, come on. Let's go. Wait. Come on. My friend, move. Move for it. Move. You think I'm here to joke? Move. Ṣé mi ò sọ fún ẹ tẹ́lẹ̀? Mo máa sin ẹ̀ dé police station from police station to court from court to ẹ̀wọ̀n. Má sin ẹ. Saamu. Ẹ mo lè sọ mo ti sọ bẹ́ẹ̀ fún ẹ tẹ́lẹ̀. Ìyàwó ọ̀tún máa kọ́. Mi mọ nǹkan tó ṣe wọ́n máa ná obìnrin nǹkan tó yẹ kójú wọn rí nìyẹn. Yes sir. Kí ló dé tó nà ìyàwó ẹ̀ pa? Ẹ sà, lọ́kàn mi mú mọ̀ pé ìyàwó mi ò kú ọ. Irọ́ lọ́kàn pa mọ́ mi látànà. N kàn fìyà jẹ mí ni. Please tell me the truth. I'm the only one that can assist you. Ẹ má bínú sà. If you need assistance, tell me the truth. Ẹ má bínú sà. Ẹ wo ọ̀gá ọlọ́pàá. Gbogbo ọ̀nà tẹ́ bá ní ní kẹjọ kẹ́ fi ràn mí lọ́wọ́. Ẹjọ́ tó yọ lọ́wọ́. Okay, hold it. Ṣé ká dúró sórí pé irọ́ náà ń pamọ́ ẹ̀? Hello? Yes? Okay. Ẹ jẹ́ kó wọlé. Yes. Mo lè explain fún yín. Lóòótọ́, mo ná ìyàwó mi. That's all right. Mi ò pa.
ò wá. Bẹ́ẹ̀ni sà. ẹ ọ̀rọ̀ sà ẹ pẹ̀lẹ́ sà. ẹ ṣe gan sà ẹ pẹ̀lẹ́ sà. Thank you very much. Thank you so much sir. Yes. ẹkùn. So mo ń gbọ́ nǹkan tó sọ. ẹkùn Tyson woman beater. Can I have my seat? Yes, you can sit down. Sit down. o máa dú èmi máa jókòó. òun nà ìyàwó ẹ̀. Okay, kí ni reason gan tó fi nà? Yes sir, iṣẹ́ èṣù ni. Hey baby. How are you? Babe, kí ló ṣẹlẹ̀ now? What's going on? Why tó ṣe ń ṣe báyìí fún mi now? Ó dẹ̀ mọ̀ ó mọ̀ wípé ìwọ ni iyọ̀ ayé mi, ìwọ ni ìdùnnú mi, ìwọ dẹ̀ láyọ̀ mi. Kò dẹ̀ sí nǹkan kan tí mo fẹ́ lórí ilẹ̀ alàyè yìí tó kì í ṣe fún mi. Really? So o mọ̀ bẹ́ẹ̀? Of course. O mọ̀ pé kò sí nǹkan tó béèrè lọ́wọ́ mi tó bá wà ní ìkápá mi tí mi ò kì í ṣe fún ẹ. Yes. Now tell me, kí ni nǹkan tí èmi béèrè lọ́wọ́ ẹ tó difficult fún ẹ láti ṣe látọjọ́ yìí? What have you ever done pé nǹkan báyìí ló ṣe fún mi? Wait, slow down. Ṣé kò ń ṣe lórí ọ̀rọ̀ tó ti ń bá mi sọ for some time now? Ṣé kò tó torí ni? No, dá mi lóhùn, ṣé kò tó ìtorí? Ṣé bọ́ ní nǹkan tó bá dùnyàn ló ń pọ̀ lọ́rọ̀ èèyàn? Ṣé kò tó torí ni? Nǹkan kékeré, obìnrin, lásánlásán ni mo ní kó lé jáde. Àǹtí woman yẹn ò bá lọ, tí ìyàwó ẹ̀ tí kò bá kúrò nínú ilé yẹn, there's nothing between me and you tó lè wá okay. I'm telling you. Calm down now. Ní sùúrù. Ṣé ta ló sọ fún ẹ pé èmi fúnra mi ò kí ń gbìyànjú? I've been trying my best day and night. Ọmọbìnrin yìí ló kọ́kọ́ tí ò ṣe di ló lóun ò ní move. Because your best is not enough. Yes. Ṣọ́kùnrin ni wọ́n yìí ni. No, ṣé ọkùnrin ni ẹ́, common obìnrin, woman. Ó difficult fẹ́ láti ilé obìnrin jáde. Wo, ṣorí tó bá jẹ́ nínà, tó bá jẹ́ ní wíwọ́, mi ì mọ̀ bó ṣe fẹ́ ṣe báyìí tó bá máa nà ọ́ lọ́sàn-án, tó máa nà ọ́ lálẹ́, tó máa nà ọ́ lóru. She will leave the house. Or maybe 7 million tó ló béèrè o fẹ́, bóyá ò ní ìdẹ̀mọ́. Then you can leave her. Kẹjọ máa gbé, kẹjọ máa, I don't care. Babe, ṣorí nísìnyí tó ti fún mi ní way out báyìí. I'm promising you wípé I will double up. Wàá gbélé gbọ́. Ó má worry. Ó ti fún mi lọ́nà báyìí, má worry, I'll take it. I'm promising you wípé òun fúnra ara ẹ̀ báyìí ló máa fi owó ara ẹ̀ kó ẹrù ẹ̀ jáde. Ó better. Yes. Ṣé torí ẹ̀ lè jọ wá fún mi attitude? Yes, no. No, very killing. No, I'm serious. This is good. Nítorí obìnrin kan ló ń lé ẹ nídìí ló ń sọ wípé kó o máa maltreat ìyàwó ẹ nítorí kó fẹ́ kó o lè kúrò kó o lè wọlé. Èlò ní ò bá máa fún ẹ. Kí ló fẹ́ gẹ́rì ẹ̀ torí Ọlọ́run? Ẹ̀wá yóò tó ẹ̀rọ ìwọ bẹ́kùbẹ́kù káàkiri. Níwọ̀ yìí, ọ̀rọ̀ tó yẹ kó ṣe fún ẹ, ó yẹ kó castrate ẹ ni. Ṣé làpẹ́ rẹ̀ àbí kíní tó wà lẹ́bẹ̀? Sọ̀rọ̀ ọ̀rọ̀ méjì tó wà nídìí ẹ̀yẹ, ó yẹ kàn. Okay, Sam. Kàn fún pa. Okay. It's all right. Kàn fún pa. It's all right. Ṣé o ráyè báyìí? O ti rí ayé báyìí. Ṣé nítorí èlò lélẹ́yìn fún ẹ? Kí ló ó ra mọ́tò fún ẹ? Àbó ti kọ́lé fún ẹ? Bóyá ó dẹ̀ promise pé o máa máa gbé ẹ lọ ìlú òyìnbó lójoojúmọ́. O mú ìyàwó ẹ, o bẹ̀rẹ̀ sí maltreat ẹ. Saamu ló jẹ́ ká rí àṣírí ọ̀rọ̀. Kí ló tó wò mí? Wíwò wo ló wò mí? Ṣé màá wá làjúlẹ̀ màá jẹ́ kó o pa ìyàwó ẹ sí mi lọ́rùn ní community? Èèyàn ní tọwọ́ tèmi kú lórúkọ Jésù. Ó dà pé Kúnlé ti gbé iṣu mi. Ẹ jẹ́ ká mọ̀ kọ́lọ́ iṣu ẹ̀. Ẹ jẹ́ ká wà méjèèjì ká parọ́. Mo ti sọ fún arábìnrin tó kàn. Èmi àti ẹ̀ ti jọ di. Ẹ̀sà dókítà ẹ̀jọ̀. A fẹ́ parọ́ èmi àti ẹ̀ wípé o ti kú. Bẹ́ẹ̀ ni wọ́n tá máa ṣe nìyẹn ẹ̀tọ́.
tó bá gbọ́ pé ó ti kú ẹ̀rù máa bà tí Kúnlé bá gbọ́ pé ọmọbìnrin yẹn ti kú síbí ohun tó ń gbénú ẹ̀ tó fi ń nà ìyàwó ẹ̀ gọ́gọ́ ẹ̀yàn wa mọ̀ ń gbà yẹn. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ kí ni oògùn against profession lè ṣe. àfi kẹ́ ẹ̀ ṣe o mo ti ṣàdúrà fún yín fáwọn ọmọ yín ò ní rìnrà ẹ rí mi bí mẹsàáyà lásìkò yìí bí mẹsàáyà tí mo jẹ́lẹ̀ iná máa jẹ́jọ́ máa pa ọ̀pọ̀ ni tẹ́ bá dẹ̀ ṣẹ́jú bó ṣe yẹ lọ máa gbé kóbi máa dẹ̀ gbé lọ sí bòbí wọ́n á dẹ̀ bá a ṣe ń bẹ̀ alẹ́ èèyàn máa kú sínú wọ́ọ̀dù yín bí ẹ. ok ẹ mọ̀ tó ṣẹlẹ̀. ní kí ni pẹ́. ẹ ní sùúrù ẹ fẹ́ mi ní time láti inform àwọn nurse ẹyọkan àbí méjì sódà àwọn àmọ̀ bọ́lá máa ṣe sí. èmi àtìyàwó ẹ lájọ dì í káàfin lọ bá dókítà pé ká pààrọ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo ọ̀rọ̀ tí mo pa yẹn ó lè against the profession lóòótọ́ àmọ́ torí pé àwọn náà jẹ́ abiyamọ wọ́n blend pẹ̀lú mi òun la fi rí di ọ̀rọ̀ yìí pé ọmọ obìnrin kan torí ọmọ obìnrin kan ló ṣe fẹ́ pàyàwó ẹ̀. you see Sam taba nírú yín bíi méjì mẹ́ta ní community ìlú Matoro. ẹ ṣé sir. you are a wonderful man. thank you so much. honestly I love you. You young one in fact irú yín pọ̀ ń gbòòrò honestly ẹ pọ̀ ní gbòòrò gan tí wọ́n máa níyàn lé wọn máa dọ̀kà láàmú káàkiri ó burú gan you are heartless o nítorí obìnrin wo àgbébọ̀ adìyẹ lásán obìnrin ní kó lọ gbé ìyàwó ẹ tó wà nílé kó lọ maltreat ẹ kó máa nà kó máa nàkúnà kó lè fọwọ́ ara ẹ̀ kẹ́rù ẹ̀ jáde. ẹ mọ tó fẹ́ ṣe yẹn wọ́n fẹ́ ṣe níṣẹ́ wípé obìnrin tó bá ti fọwọ́ ẹ̀ kẹ́rù ẹ̀ jáde kò lè fọwọ́ ara ẹ̀ kó padà wọlé mọ́. exactly. ohun tó fẹ́ lò fún nìyẹn. exactly. òfin Yorùbá ló fẹ́ lò. exactly. ìyẹn dá wá torí yẹn o lọ maltreat ìyàwó ẹ lé bẹ́ẹ̀ kẹ̀rẹ́ ò bẹ́ ṣe ń ṣe yìí o ìgbà tó bá wá yá ẹ sì tẹ ṣe gbogbo rádaràda yìí ẹ wá lọ gbé ìgbékúgbé kan ẹ kọ àbùkù ẹ wá gbé wá sílé ìyàwó tó wà nílé ìyàwó máa sáré káàkiri. tọmọdé tó bá pe kù ó máa dájẹ́ tó bá pẹran á dájẹ́ tó bá pa ọ̀ràn gidi gbàǹtà lórí ọ̀rọ̀ obìnrin olóbìnrin tí ò kàn á gbé wá sínú ilé fún ìyàwó ẹ. Ọlọ́run yọ wá ń bẹ̀. Ọlọ́run ló máa kó ẹ yọ. nǹkan kí nǹkan tẹ bá lè ṣe láti fi ràn mí lọ́wọ́. èmi náà ni màá ràn ẹ́ lọ́wọ́. Saamu has helped you already. èmi ni màá tún ràn lọ́wọ́. ọ̀gá ẹ̀sà mo appreciate yín gan. thank you very much. pẹ̀lú gbogbo effort yín mo kàn gbogbo nǹkan tí mò ń ṣe láti hospital títí débi ó lè má bà gbogbo line yín pé profession. you are still in order. thank you mo jẹ wàá báyìí ẹ jẹ́ ní kí n go ahead. yes náà bí mo bẹ. that is investigative journalism. kò sun tó máa ṣọmọ yín obìnrin yẹn jọkẹ́ àbíkí lórúkọ ẹ̀ kò sun tó máa ṣe sà ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín. thank you so much. àwọn woman rights activists mo ti wá wọn kàn àwọn ni mo ń dúró de ń ta wọn ẹ̀ tí ì dé wọn ni mo ti sáré wọlé ẹ jọ jẹ́ kí n lọ sí. o ti lọ to that extent. bàbá mo ti lọ sà ẹ sà mo ti lọ sà mi ò mọ ní sísẹ fi jẹ́ kọ́lọ́pàá wọlé sà kán gbẹ́bọ̀n dání gan fún Kúnlé tó bá gbẹ́sẹ̀ kan bù fún. níwọ. Saamu ẹjọ́ ìṣàánú mi. ẹranko ẹranko nínú èèyàn. thank you Saamu thank you o ṣe gan. Saamu. Saamu wo ló ń pè Saamu wo ló ń pè Saamu wo ló ń pè. bí ibi tó máa gbàdẹ́wọ̀n ní tí ò bá jẹ́ pé lọ Saamu yẹn gan. ọ̀gá ọlọ́pàá ẹjọ́ ẹ má jẹ́ dẹ́wọ̀n ẹjọ́ ẹ má mi ní ṣe bẹ́ẹ̀ mo ṣèlérí fún yín pé mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ nǹkan kí nǹkan tẹ bá fẹ́ gbélẹ̀ pé kí n fi. obìnrin tó fún ẹ lówó yẹn ṣe òtún ní lọ gbowó lọ́wọ́ ẹ̀ mọ́. Ọlọ́run bá ń gbọ́ mi ní. o ní máa treat ìyàwó ẹ mọ́. ẹ dá màdá láàmú gan ẹ ti nà wọ́n jù kí ló dé kó dáa o. ta ló ní magi dúdú kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ sọ̀rùn bíi tòlótòló àyànjú ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ti jẹ́ ká yanjú ẹ̀ èwo lẹnu tẹ́ ẹ̀ yọ sí ẹni tí ò ti kù tó sì mọ́rú kú tó máa pa òun ọlọ́àyò ẹ̀ bó ṣe gùn tó gbọ̀nàgbọ̀nà yìí wọ́n lọ fẹ́ rú bàbá gíga tí ẹ bá ẹ nìyẹn ó máa gun ṣàgbá etí ẹ ni. Brother Saamu, ẹ ṣé gan ni. Thank you so much for intervening. Ọlọ́run á tún ní àtọ̀nà tí náà ṣe tẹ́ni ẹlẹ́ni tẹ́ fẹ́ tún ṣe Ọlọ́run jẹ́ kí ṣe yín bàjẹ́ ṣẹ́rí Kúnlé bó ṣe wà yìí kó tó di pòun gangan fúnra rẹ̀ tiẹ̀ débi báyìí ni mo ti dáríjì
No, because a lot of people ti bá mi sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Èmi náà dẹ̀ bára mi sọ̀rọ̀. Because he is my husband. And I love him so much. I love him so dearly. Kò kí n ṣe wípé bóyá owó tí màá fi tọ́jú ara mi ní problem ni. Obìnrin kan níta ó lè máa kọ́ ìwọ̀sẹ̀ mi. Bó wò fẹ́ rí mi nínú ilé ẹ mọ́ kó lé mi jáde. Ìwọ náà ṣe wá máa treat mi tó báyìí. Bí tó bá lú mi tó bá yá fúnra mi ni máa kẹ́rù ara mi jáde. Lé bó mo ti bọ́ lóhùn mi dá máa jẹ́ mu wípé mi ò ní kó lé ọkọ mi láyéláyé. Mi ò fẹ́ sírègùn lé ẹ lórí ni o, mo mọ̀ nǹkan tí mo ṣe ní láìfẹ́ o. Àṣírí tiẹ̀ ti tú. Ìgbé nígbà tẹ́ máa mọ̀, trouser méjì, ṣẹ́ẹ̀tì méjì, half shoe kan àti tie kan òun lẹ fi mọ̀. Báírò kan àti dáárì kan tó fi ń wáṣẹ́ káàkiri níwọ̀nyí. Ó fi fẹ́ hàn. Bẹ́ẹ̀ni. Ó sì kọ́ tí mi ò ṣe fún tán gẹ́gẹ́ bí adé orí mi. Ṣé rí undertaking tó sign yẹn? Ó máa tún sign lọ́dọ̀ lọ́ọ̀yà o. Lọ́ọ̀yà yín? Bẹ́ẹ̀ni. Mo fọwọ́ sí mo fẹsẹ̀ sí. Ó láti tún sign wípé ọjọ́ tó bá tún fi ọwọ́ nǹkan mi. Nǹkan báyìí ló ń kọ́ ṣẹlẹ̀ sóhun. Nǹkan báyìí ó máa lo ẹ̀wọ̀n ní. Òfin dẹ̀ máa dé. Àmín. Òfin bá ti dé, ó ti tán. Because ká dúpẹ́ wípé mi ò bá lọ. Kò ń ṣe gbogbo obìnrin ló máa ní lọ́ọ̀kì bíi tèmi. Ṣé oṣooṣù wa nígbà tí yóò bá kú torí ìfẹ́ àmọ́ nígbà tí yóò bá sọ pé dandan ilé bàbá ọmọ mi ni mo máa kú sí. Olùgbọ́ mi ti lé sí mi lójú nítorí ọ̀rọ̀ ẹ ṣé gànjàre ẹ ṣé àìmọye obìnrin òun ló jẹ́ pé wọ́n ti lù pa mọ́lé. Àìmọye obìnrin làwọn ọkùnrin ti báyé wọn jẹ́ mọ́lé wọn dẹ̀ ní kúrò bẹ́ẹ̀ nítorí ìfẹ́ tán nínú ọ̀ní bẹ́ẹ̀ ṣe sọ ìdá ẹni lọ́ọ̀kì lóòótọ́ ni Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí bàlùjẹ́ dé báyìí. Ẹ̀kọ́ rere tẹ́ ẹ jẹ́ fáwa àwa máa gbẹ́kọ̀ọ́ náà a tún máa fi kọ́ àwọn mi. God bless you. Èèyàn burúkú ni ẹ́ wà máa gbá obìnrin létí bẹ́ẹ̀ ni pé èèyàn gbá màálù létí. Ẹ̀mí èṣù ni. Madam ẹ̀jọ̀ gbogbo ìgbà tó ń gbà yín létí yẹn ṣé ẹ lòun sétí. Mo ṣe yọ owó tí mi ń jẹ tán. Desi kò lọ bẹ̀ yẹ. I am always in pain. Just leave me, má bẹ̀ mí. Just leave me. Agape love. True love. Ọ̀gì yẹ, kiss yẹ, ojú ló ń kiss ẹ ní gangan. Ká ìwòran. Ẹ̀yà lọ́yẹ̀ mú. Ẹ ṣe kí ẹ ṣe káká fún mi lóúnjẹ, mo ti sẹ́tù ìjà. Ẹ lọ fún mi lóúnjẹ. Inú mi dùn mo tún ti achieve kan lénìí. Thank God. Ìjọba ọ̀run certain fún. Saamu ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu ALAJO. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó